gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ tani dáhùn ìbéèrè Awíkonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele ní àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kùnrin tókàn ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́yìn tí máa rí lò Awíkonko onídèmọdè ta ló ní tìpọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube authentic Yorùbá TV láti gbàgbégbà. ẹ jẹ́ máa kí n kú lé kí n máa kí n káàbọ̀ Yorùbá ló wọ́n bọ̀ wọ́n ní bàbá rẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá bọ́ bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni tàbí gbọ́ rẹ ni ẹkú àti làákìrẹ ni mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáyé pé ẹkú àtijọ́ ẹkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kan ìdí ni pé bá a bá wù ú dáadáa yóò ti máa tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní láti ríra wa láti gbọ́ra wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláwùrà bí ọba tí ọkọ̀ àtúnrí ọba tó jẹ́ kẹ́ wà kébì náà máa bẹ ọba tó jẹ́ káà méjèèjì ó láǹfààní láti máa pàdé ara wa ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín pèyàn oníṣòwò méjì kan rán mọ́jẹ̀ kan ìkan làá fi ilẹ̀ fún kan àti pé ọ̀nà pọ̀ lẹ́rùn ibi tá à ń lọ kò jìnnà ibi tá à ń yà lọ́pọ̀ oríṣiríṣi nǹkan òun náà ni àkàndọ̀rọ̀ Awíkonko nífẹ̀ẹ́ sí láti ṣe lára wọn náà ni eré orí ìtàgé sinimá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ móvì wa kan tuntun ó ní àìsẹ̀ lọ yà tá a ṣẹ̀ṣẹ̀ parí lágbára Ọlọ́run bó bá ti ń jáde mo nígbàgbọ́ pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ bá wa wò ó lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ níwà disappointed mo ti ń ya fíìmù tipẹ́tipẹ́ o bọ̀ pé mo ya ilé tó jẹ́ ọ̀kan gbòógì ilé ni ìyẹn kọ́ ni mo bá wá tẹ́ ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ kan Ìgbàjọ àti agbègbè ẹ̀ níbi tá a ti ní wọ́n wọlé lé àwọn èèyàn kan lórí wọ́n kó ẹrù wọn síta wọ́n dà wọ́n láàmú wọ́n rán wọn tọ́ọ̀gì sí wọn wọ́n kó wọn sínú ìkáyàsókè àwọn èèyàn tó ti ralẹ̀ tí wọ́n ti kọ́lé láìmọye ọdún àwọn kan dé lọ́sàn-án kan òru kan wọ́n ní àwọn gba judgement ní látàrí eléyìí ló jẹ́ kí àwọn ọmọ wa káwọn ọmọ wa wọlé káwọn ọmọ wa lé àwọn èèyàn yìí jáde tẹ́ ẹ bá gbàgbé nínú àwọn fídíò tí mo lò ẹ̀rí bìkan tán ti mú megaphone dání tán ti sọ kéré o kéré o ẹbẹ́ òde o ẹbẹ́ òde o now lẹ́yìn tí mo ṣàwọn fídíò yẹn oríṣiríṣi àwọn èèyàn ló pè mí oríṣiríṣi àwọn èèyàn ló bá mi lẹ́jọ́ ohun tí mo wá padà gbọ́ lẹ́yìn rẹ̀ ló gbé mi padà wá wọ́n ní mo gbowó iṣẹ́ owó ni mo ṣe wọ́n ní àwọn ọ̀rọ̀ tí mo sọ kò rí bẹ́ẹ̀ mi wá lónìí pẹ̀lú ẹ̀rí mo mú ẹ̀rí wá and again láti wá dáhùn èèyàn kan lóhùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí màmá wa kan lórílẹ̀‐èdè United Kingdom wọ́n ní oríṣiríṣi kan ló wà lórí social media òótọ́ ni wọ́n á ní fídíò tí mo show ta ló a mọ̀ bóyá fídíò orí ilẹ̀ yẹn ni because kábíyèsí náà ti sọ̀rọ̀ kábíyèsí ni wọn ò wọlé ń bẹ̀ àwọn òrílé tí wọ́n wó ń bẹ̀ nínú fọ́nrán tí wọ́n wá fi hàn àwọn mo wá pẹ̀lú ẹ̀rí wọ́n fìdí gbogbo ẹ̀ múlẹ̀ then ẹnìkan tí a lè pè ní ọ̀gá wa lára àwọn ọ̀gá wa lóòótọ́ làkàndọ̀rọ̀ Awíkonko ọ̀kọ́sẹ́ ọ̀rọ̀ sísọ àtìdì pípè lọ́wọ́ ẹnìkan wọ́n máa ń mọ̀bó ní mí ọmọọṣẹ́ tí ọ̀lọ́gà ni mí ṣùgbọ́n gbogbo àwọn tí mo bá ń wájú ni mo gbà fún tí mo dẹ̀ respect Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ of blessed memory òun nìkan ni mo emulate so with that gbogbo àwọn tán bá jọ jẹ́ ẹgbẹ́ tán jọ jẹ́ irọ́ àtàwọn tí wọn ò tí ì tó Gbénga ṣùgbọ́n tí mo mọ̀ pé wọ́n jù mí lọ́ndí èdè pípé mo ní respect mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún wọn lára wọn ni Abey Fagboro àgbà nínú ẹgbẹ́ pèdèpèdè ṣùgbọ́n mistake tí Abey Fagboro ṣe ni pé wọ́n mọ̀ pé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin ìsìn jẹ
ẹ̀rùn á máa yan jura wọn lọ ntí Abey Fagboro ọmọ ni wípé Gbàdàmọ́sí dàmí gbangba má dàmí inú ẹ̀gún ọdún eré ìrìn kìí ṣe lọ́jọ́ ọjà o wọn mọ̀ wípé àgbàtà lọ́kàn orí ẹni tí òun bá ń lé Abey Fagboro wà mọ̀ wípé àlàsí ọ̀gọ̀ ojú là ń tì í fúnra wa bá a bá pọ́n wọn lé kì í ṣe ti pé àwọn náà kó wá ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ because majority wọn tá ń respect wọn ò fẹ́ ká dàgbà nínú sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ò fẹ́ ká gòkè wọn ò fẹ́ ká jẹ́ nǹkan gan wọ́n ríra wọn gẹ́gẹ́ bí igbákejì Olódùmarè Abey Fagboro tá à ń sọ yìí to the best of my understanding wọn ò sínú sọ̀rọ̀sọ̀rọ̀ tó fa àyàn mọ́ra tó encourage upcoming máa sọ̀tàn fún wọn díẹ̀ because máa play fídíò wọn o wọ́n sọ̀rọ̀ gan ṣùgbọ́n wọ́n ṣe mistake tó pọ̀ mistake tí wọ́n ṣe ni pé lórí pé Abey Fagboro dá mi mọ̀ ọjọ́ orí ni wọ́n ń wò wọn mọ̀ kókó lọ́jọ́ orí wọ́n pè mí ní ọmọ kékeré sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní inexperience ńlọ yọ mí lẹ́nu màá jẹ́ pé yé wọn wípé mo ní experience jù wọ́n lọ ọ̀tọ̀ lọ́jọ́ orí yóò bá lọ pàdé àgbà lọ́nà ní kọ́kọ́ ọlọ́gbọ́n lè dàgbọ̀ ló bá dàgbà wọ́n ní mo dó sì di pé bóyá mo mọ̀rọ̀ sọ mo do ìyàwó kòǹkò no mi ò do ìyàwó kòǹkò for point of correction mi ò do ìyàwó kòǹkò gan ló kọ́ mi ìṣesí àti ìwàsí mi ìlú jẹ́ káwọn èèyàn máa pè mí láwí kòǹkò kì í sàrà jẹ́ so now kí n tó play fídíò Abey Fagboro ẹ jẹ́ kí n sáré kọ́kọ́ rán wọn létí pé lọ́jọ́ tí wọ́n pè mí mo rìkọ́ọ̀dù tá a jọ sọ o màá dẹ̀ play ẹ̀ torí mo ti mọ̀ wípé ìpè àbòsí wọ́n pè mí now mo ti mọ̀ wípé wọ́n rórí apá kan wọ́n dá kan sí òye yé mi pé wọ́n fẹ́ defend ẹni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ni so Yorùbá sì ní bàbá mọ́lẹ̀ ṣe là á yan bó èèyàn bá mọ́lọ̀tẹ̀ ṣe lèèyàn ṣẹ́gun ṣe lèèyàn téèyàn bá ṣẹ́gun ọlọ̀tẹ̀ ṣe là á mọ́lọ̀tẹ̀ dè so mo ti mọ géèmù tán fẹ́ play mo mọ wàyó tí wọ́n fẹ́ ṣe mo mọ káàdì tán fẹ́ ta because Abey Fagboro hùwà àgbààyà lọ́nà ìwé ni wọ́n ti hùwà àgbààyà ẹ pè mí lẹ́yìn ẹ pàṣẹ òdì mi ẹ bẹ̀ mí pé kí n pause lórí ọ̀rọ̀ yẹ kí n má sọ nǹkan kan bẹ̀ mọ́ ẹ bá bọ́ sórí rédíò ẹ bọ́ sórí social media ẹ lọ knock mi out n tó fún iláyé jẹ dàsìkò ni pé mo wà ní location fíìmù mi fódìdí ọgbọ́n 5 ni mo fi wà ń bẹ̀ fódìdí 6-7 days ago mi ìráàyè rárá ìyẹn ni ọ̀jẹ́ kẹ́ ẹ ti gbọ́ lẹ́nu mi mo dẹ̀ mọ̀ pé mi yóò ti mọ ọ̀dọ́ ti mọ jódà gíní yòdò pé ẹ rí pé kò sọ nǹkan kan torí pé ọwọ́ ti bánu ìmí ìyẹ̀rú ọ̀kan mo lọ́fà mọ́jọ ìyẹn burú afájàlù àti ibi ojú ọjà ogun tí n bá ní sẹ́ mi ò ní gbà á because ẹ believe pé inner experience ló ń yọ mí lẹ́nu torí pé òpó kan lẹ́yìn ń tọ̀ nílẹ̀ ṣe mọ̀ wípé àwọn èèyàn ti evolve àwọn èèyàn ti dàgbà sókè wọ́n ti elaborate iṣẹ́ ìjú bẹ́yìn ṣe mú dání lọ rédíò láti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ má sọ̀tàn fún iṣẹ́ Abey Fagboro má sọ̀tàn fún yín because lọ́kàn yín ẹ̀bìlì ìpọ́ ọmọ kékeré ni mi 23 years ní broadcasting ẹ jẹ́ ń dá yín padà díẹ̀ ẹ sáàmù Olúkáyọ̀dé Adébóyè of blessed memory àbúrò Gbénga Adébóyè was my friend àjọṣètò ẹ̀ mòrò tó dùn ní rédíò Lagos back then ní 2003 àjọṣètò Gbénga Adébóyè in the maze ní OGBC between 2003 to 2005 kó tó dìbò Olúkáyọ̀dé Adébóyè dágbére fáyé ní November 11 2005 now ọ̀gá Abey Fagboro ẹ̀yin tẹ́ bìlì pẹ́ nìkan ilẹ̀ experience ni ẹ̀yin làbá máa pè ní Fàájì FM gbè mí because Fàájì FM ńlọ́jẹ́ kẹ́ ẹ lè fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ I know you very well bọ̀dọ̀ yìí máa ń ṣe bí ẹni pẹ́ mọ̀ èèyàn torí pé nígbàgbọ́ pé ti di gbákejì Olódùmarè social media ló gba majority wa lọ́wọ́ yín ẹ fẹ́ manipulate wa débi pa àní jẹ́ nǹkan kan ẹ fẹ́ isolate wa débi pa àní jẹ́ nǹkan kan because ẹ fẹ́ ká dé rédíò because majority yín mọ̀ wípé ọ̀pọ̀ láàrin wa ní talent ẹ dẹ̀ fọkàn sí pé tabajọ wà ní the same radio á pa iná ẹ̀ṣọ́ yín mọ́lẹ̀ 100% reality now kí n má ti sọ̀tàn lọ sí Fàájì FM tàbí kí n sọ díẹ̀ nígbà tó ti dá Fàájì FM múlẹ̀ látàrí Yínká Ọláyanjú àbí Ọláyínká Adéyanjú àbí yes
ọ̀rẹ́ mi Bánjọ Ọ̀jẹ́dèjì mídélè kan ti dá Fàájì FM múlẹ̀ Raypower 106.5 FM Raypower 2 la máa ń pè tẹ́lẹ̀ kó tó di Fàájì FM lèmi náà ti ń wà pé mi náà fẹ́ ṣe program mo rí èèyàn tó fẹ́ sponsor program fún mi ṣùgbọ́n Fàájì láwọn ò gba sponsored program in-house program ní gbogbo program wọn so that àwọn á lè control very fine mo láwọn ọ̀rẹ́ tó ṣe program bẹ̀ dáadáa like Shina Adegbite of blessed memory again àtọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀bá mọ̀ mi majority mọ̀ mi and they know what I am capable of so nígbà yẹn well Ọlọ́run ò kọ́ pé màá ṣe program ní Fàájì mo bá ti Ṣeun Adébóyè mo bá wọn ṣe gbogbo díẹ̀ lórí Fàájì lálẹ́ nígbà yẹn so ẹnìkan tó impress mi jù láyé òun náà ni president wa then president freelance and independent broadcasters association of Nigeria FIBAN Comrade Desmond Abiodun Iwanchukwu in my presence wọ́n pe ọ̀gá ń bò sómìdé then ń pe àwọn onídìí program Fàájì ṣùgbọ́n mo lẹ́nìkan tí mo fẹ́ kẹ́ bá mi ràn lọ́wọ́ this guy is very very superb this guy is very very good tẹ́ bá ti fún ní program ẹ ti help mi ọ̀gá ń bò sí ní kí wá rí àwọn ìgbà náà mo lọ láìmọye ìgbà wọn jẹ́ kí n rí wọn mo pe nọ́mbà wọn láìmọye ìgbà wọn ò pick ẹ̀ mo padà jíṣẹ́ fún president fúnra mi mo sọ fún president pé kán mọ́kàn kúrò ń bẹ̀ ntọ́lọ́ ó ṣe Ọlọ́run ó ṣe now majority yóò mọ̀ wípé ọ̀rọ̀ yín gbogbo ẹ̀yin fẹ́ pera yín lọ́gàá gbèdégbèdé àti sọ̀rọ̀sọ̀rọ̀ yìí mistake tẹ́ ẹ ṣe ọ̀rọ̀ yín ò yàtọ̀ sí ọmọ ìyá mẹ́ta kan wọ́n sọ̀rọ̀ nípa ajá ẹ̀tà àti ọ̀fàfà gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe sọ wọ́n ní ọmọ ìyá mẹ́ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwa lè jókòó sọ́nì sìn wípé atẹ́tà àtajá àtọ̀fàfà wọn ò tán ṣùgbọ́n wọ́n kákí àwọn bàbá ìbí wọ́n ṣe ń story papọ̀ nítorí wọn ẹ̀kọ́ tí story yẹn mú wá ló wà very very important to me now irú story wo wọ́n ní ọmọ ìyá ni ẹ̀tà ajá àti ọ̀fàfà so now ìyá àti bàbá wọn ò sí mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ ń kóra wọn káàkiri láti bọ́ra wọn ó wá dijọ́ kan ebi wá dé ọmọ ọ̀pàpà ńlá ebi bẹ̀rẹ̀ sí pa wọ́n wọn ò rí jẹ wọn ò rí mu mọ́ wọ́n wá wò ó ìyóò ẹ̀tà àti ọ̀fàfà wọ́n wá rò wípé àbúrò wa yìí ó ṣe jẹ́ kàtà tòwó dàbí ìpájá ló kéré jù láàrin wọn àtẹ́tà àti ọ̀fàfà wọ́n wá rí ọlọ́dẹ tí ń kọjá lọ wọ́n wá ní ìwọ ọlọ́dẹ yìí sọ́ra ajá ọlọ́dẹ rajá ọmọ ajá lọ́lé ńgbà tó ọlọ́dẹ má já lọ́lé ọ̀fàfà tí ẹ̀tà àwọn wà ní igbó ọlọ́dẹ má já délé ọlọ́dẹ kájá lọ́dẹ ajá ọ̀hún wá bẹ̀rẹ̀ sí ní lé ẹ̀tà àti ọ̀fàfà káàkiri inú oko ìwà ń pa wọ́n láti ìgbà náà ni ọ̀fàfà ti máa ń ké ẹ̀tà pé ìwọ ló ní ata ajá o ẹ̀rì pọ́ fàfà máa ń ké lálálẹ́ ẹ̀tà mo ní ọmọ jẹ́ ata ajá o ìwọ ló ní ata ajá o ajá ti da ya dìgbòlugi máa lọ́wọ́ o. now gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni agbo sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe rí nígbà yẹn ẹ̀tà mi because ẹ isolate mi ẹ jẹ́ ní grace ní rédíò mọ́ to God be the glory mo ṣe program káàkiri gbogbo south west rédíò lẹ́kọ̀ọ́ rédíò rẹpẹtẹ ní Ògùn state rédíò nìbàdàn rédíò rẹpẹtẹ lọ́ṣun state rédíò londo state ṣùgbọ́n torí pé isolate mi yẹn wọ́n á wò pé ọ̀rọ̀ rédíò ṣe máa di kakos it should be by talent àwọn akólòlò tí ń bẹ láàrin ilẹ̀ kó sórí rédíò àwọn tí ò lè pe gbólóhùn nǹkan sí méjì ilẹ̀ kó sórí rédíò ẹ fi ṣe kakos ọ̀rẹ́ mi ni àbúrò mi ni àbúrò ọ̀rẹ́ mi ni àwa tá a ní talent ẹ̀ jẹ́ ká láǹfààní àti dé rédíò lọ́jẹ́ kémi ó ya sí mímọ́ yín lọ́wọ́ èmi wá di insect Portable ṣe di wèrè olórin èmi wá jẹ́ wèrè pèdèpèdè ọ̀sẹ̀wé láàrin àwọn pèdèpèdè now back to business Abey Fagboro because I respect you a lot but ẹ fọ́ hand mi and you made a life mistake ẹ mọ̀ wípé àwọn kan wà tí ọ̀ràn èèyàn tí ò sẹ́ẹ̀dì èèyàn nínú wọn ni mo wà mo máa ń respect èèyàn bọ̀ téèyàn bá ti wá kọjá line mi màá wá jẹ́ kó yé wípé kò mọ̀ nǹkan kan nígbà tẹ́ ẹ pè mí like I said ẹ pàṣẹ́ẹ̀dì mi ẹ bẹ̀ mí pé kí n jọ kí n hold on lórí program yẹn ná
kí n pause máa play gbogbo ẹ̀ o then ẹ wá lọ bọ́ sórí program ẹ wá bẹ̀rẹ̀ sí ní nọ́ọ̀kì la máa ń pè é mẹ́wàá ẹ mú mi dání ní kọ̀rọ̀ ẹ wá ń lù mí lẹ́gba ní gbangba ẹ wá mọ̀ wípé àgbààyà ní ẹ mọ̀ pàgbà òfò ní ẹ mọ̀ pàgbà tí ò tó lé ní now kí n má bàa tí ì sọ̀rọ̀ jù kẹ́yìn èèyàn má rò wípé bóyá láre fi la wí kónkó because tá a bá ń sọ̀rọ̀ Abey Fagboro tá a bá ń pè ní àgbà ẹ sọ pé kàn yọ 50 years kúrò nínú ọjọ́ orí wọn I will be 50 years by August I keep saying it ẹlòmíràn sọ pé ta ló béèrè ó jẹ yes ọ̀rọ̀ ní kómokómo rò wá ọwọ́ ní síwájú igbó àlọ́ ní síwájú ìdá orin ní síwájú ọ̀tẹ̀ọ̀tẹ̀ ní sanmilé fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn ní sọlé dahoro kákó méjèèjì papọ̀ ní sọjà àdàtàn ẹ bá béèrè ọ̀rọ̀ á sọ fún un Abey Fagboro ńlọ́nà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pọ̀ pa now àwọn náà bìlì pé àwọn lè ṣe wọ́tán káwọn mójúlé koko because wọ́n tayè fún ẹni iyì tó bá ta fún èmi fọkàn sí pé ok nígbà tí mo ti wá hold on because láti ìgbà náà ẹ gbọ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ kì í ṣe pé tí wọ́n sọ ni wọ́n mọ̀ kéèsì wà nílẹ̀ dá rẹpẹtẹ lórí ọ̀rọ̀ yìí gbogbo nǹkan tẹ́ sọ ni màá ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kó yìí ó lè bá yí àwọn èèyàn màá fẹ́ kí wọ́n wo fídíò yẹn from òkè títí délẹ̀ pátápátá bẹ́ẹ̀ màá wá máa mú point mi jáde lẹ́yìn ìgbà tí n bá play ẹ̀ tán màá wá play ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú yín jọ sọ màá máa wá mú point jáde lẹ́yọ kọ̀ọ̀kan God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777
ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ jẹ́ ká fara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ ìkìlọ̀ yìí dáadáa. Ọ̀rọ̀ ìkìlọ̀ ni. Kò sí kékeré ìwà ìbàjẹ́ o. Mo fẹ́ kí a mọ̀. Bẹ́ẹ̀ ni àtúnṣe ìlú ọwọ́ gbogbo wa ló wà. Bí ò ṣe sí kékeré ìwà ìbàjẹ́, bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kẹ́ mọ̀ pé àtúnṣe ìlú ọwọ́ gbogbo wa ló wà. Ṣé ẹ rí ìṣáná kékeré? Ó lè dáná sun ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye tí a ò bá fúnra. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹnu wa ṣe lè ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère jẹ́ tí a ò bá kó ara wa ní ìjánu. Ó yẹ kí a ṣe ìkìlọ̀ pàtàkì fún àwọn ọ̀dọ́ wa òde òní tí wọ́n lérò pé nípasẹ̀ ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ ni wọ́n fi lè pawó lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí social media. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ààbọ̀ ẹ̀kọ́ àti àìkọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú òfin tí ó rọ̀ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn kò gbà láàyè láti máa hu ìwà ìbàjẹ́ tó bá wù wọ́n tí wọ́n wá gba orí YouTube àti social platform míì lọ lórí àlàyé pé wọ́n mọ ọ̀rọ̀ sọ dáadáa tí wọ́n wá ń gba owó láti bá wọn ba àwọn ènìyàn lórúkọ jẹ́ ẹ̀yin náà ni mo fi pè ẹni tí ó jọ yahoo koko tó lọ gbowó tí ó wá sápamọ́ sábẹ́ YouTube láti máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ pé kò síbi tí ọwọ́ òfin òde o bí pàkúté òfin ìwà ìbanilórúkọ jẹ́ bá tẹ̀ ọ́ tán owó tó ọgbà ò ní ka o bẹ́ẹ̀ ni àwọn tó rán oníṣẹ́ ìbàjẹ́ tó ò lè kọ yìí wọ́n á padà lẹ́yìn rẹ̀ kíákíá wọ́n ní ọgbọ́n la fi tolé ìmọ̀ la fi tò ọ̀dẹ̀dẹ̀ làákàyè la fi tòlú èyí náà mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba làǹbẹ̀rí níwájú àkànbí ogun olójokoro tí ìlú Ojokoro fún ọ̀nà tí Ọlọ́run gbà lòyìn sà láti tètè bá wa paná ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ èyí tí ìbá tanná sí odidi ìlú láti ẹnu ẹni tí ó sọ pé òun joyè Awíkoko lójú ọlọ́rọ̀ láì ṣe ìwádìí kankan. Kábíyèsí gbogbo ayé ti mọ̀ nínú àwọn àtẹ̀jáde àti àwọn àkásílẹ̀ fọ́nrán tí ó ti jáde síta káàkiri pé láti ṣe àfọ̀mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó lè bani lórúkọ jẹ́ tí ó wà ń ta ẹ ò kì í ṣe apààyàn o bẹ́ẹ̀ ni ẹ pààyàn rí bẹ́ẹ̀ ni ẹ kì í ṣe ajagunbalẹ̀ àti pé àkọọ́lẹ̀ iṣẹ́ burúkú kankan kò sí lórí orúkọ yín rí. Abani lórúkọ jẹ́ òní báyìí lórúkọ jẹ́ kábíyèsí ẹ ti dàgbà ẹ túbọ̀ dògbó ẹ pẹ́pẹ́pẹ́ lórí àpèrè bàbá yín o. Àwọn tí ilé ẹjọ́ bá ti dá lẹ́jọ́ lórí ohunkóhun kì í ṣe fífún Awíkoko lówó láti máa bani lórúkọ jẹ́ lórí YouTube ló máa yanjú ọ̀rọ̀ o bí kò ṣe kí ẹgbẹ́ ìgbésẹ̀ tó tọ́ lọ́nà tó tọ́ lórí nípa òfin. Ìlú Ojokoro tí a mọ̀ sí Ojokoro ìlú Ojokoro ní bàjẹ́ o àmín. Well, ẹ káàbọ̀ padà ẹ gbọ́ nǹkan tí Abey Fagboro sọ látòkè délẹ̀ bọ̀dá ò sí nínú pìrìsẹ́ńtà
tàbá wà lórí rédíò tàbá wà lórí tẹlifíṣàn téèyàn kan bá jẹ nìkan lọ ó kọ là á pè é bàbá fẹ́ pe ọba aládé nìṣó kọ là á dà mọ́ ìyẹn ń ṣàrífín. So now mo gẹ́ẹ̀tì nǹkan tí Abey Fagboro ń gbìyànjú àti ṣe gbogbo pọ́ìntì wọn ni màá yọ jáde explain one after the other shortly. Ṣùgbọ́n kí ni tí mo sọ pé àwọn ń jà fún ni pé majority àwọn tí ń bẹ lórí rédíò máa ń jà fún connection friendship káwọn má bàjẹ́ kọ́nà àtijọ́ àwọn má bàjẹ́. Now èmi Àkàndá ò sí fún yẹn rárá ẹ gbọ́ tí mo máa ń sọ wípé mi ì fẹ́ ọ̀rẹ́ tí yóò fẹ́ mi fẹ́ life mi àti ìsọwọ́ṣe program tọ̀dọ̀ mi nìkan ni mo fààyè gbà. So I don't have permanent friends. Ó lè affect mi ó lè má affect mi o I don't care because I will not change to be myself. I will always be myself. Now ẹ gbọ́ gbogbo nǹkan tí Abey Fagboro sọ ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n mọ̀ wípé ẹ̀ta mo ní ọmọge àtàjà o ìwọ ló ní àtàjà o ajá ti yáde gbòlógì máa lọ́wọ́ o mo ti mọ géèmù tán fẹ́ play ẹ wo géèmù tán play ń bẹ̀ yẹn ṣé géèmù àgbàlagbà gidi ni àbí géèmù àgbààyà. Màmá sọ̀rọ̀ kan pé bẹ́ẹ̀ bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ èmu ta sẹ́yìn kúrò màdẹ̀mọ́ wípé gbogbo bá ń ròde ìjà kọ́ má dòde ìjà lọ tèmi ìdí ni pé jẹ́jẹ́ mi mo máa ń lọ ọkà mi máa ń kiri bọlẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá tún wá yẹ pé kó lórí ẹ̀ tó wá tẹ̀rù mi mọ́lẹ̀ dandan ni kí n bu onítọ̀hún sán màmá sọ àṣà mi ni wípé eku asín ni mí irin lọ anybody ṣùgbọ́n bí erin ṣe tóbi tó kò gbọ́dọ̀ rí eku asín fè o orí tẹ́kọ̀ asín bá jajẹ ó ṣeé ṣe kọ́ mọ́ wà òkè mọ́. Now wọ́n ní mo gbowó ẹ jẹ́ kí n kọ́kọ́ clear kinní kan màá tó repeat ẹ̀ padà ńgbà tó rọ̀ bá débẹ̀ n bá bẹ̀rẹ̀ sí play first note àti àwọn videos kò sẹ́dá tí ò ṣiṣẹ́ owó ṣùgbọ́n mi Àkàndá wà sensitive mo mọ tí mo lè gbowó fún. I don't collect money on every cases. I do collect money on personal case. But n tó bá jẹ́ mọ́ collective tó jẹ́ mọ́ public tó jẹ́ mọ́ nǹkan gbogbo èèyàn tó jẹ́ mọ́ ká fi ràn wọ́n lọ́wọ́ I don't collect a dime on it. Ẹ lọ wo gbogbo àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn. Iṣẹ́ tí n bá gbowó lórí ẹ̀ ó máa jẹ́ personal job bóyá èèyàn kan ni ló fẹ́ gbèjà rẹ̀ tàbí ló fẹ́ jà fún nǹkan kan personal person ìyẹn ni mo lè ràn lọ́wọ́ mo lè gbowó lọ wọn ẹ lè expect kí n ṣe gbogbo iṣẹ́ lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ tó jẹ mọ́ ìjọba tó jẹ mọ́ ìlú kò sẹ́ni tí Fẹ́mi Àkàndá lówó I always do it naturally gbà tí mo sọ̀rọ̀ nípa Tinubu wọn ni mo gbowó I didn't collect a dime owó tá a gbà pa gbowó mọ́tò ń bá yẹn mo sọ omi ò lọ́rọ̀ àṣírí torí pé mo mọ̀ pé ìdí rọ́ọ̀bù ẹni ó bá parọ́ kan yóò nílò ẹgbẹgbẹ̀rún rọ́ láti kọ́ fàárọ̀ kan ẹ má jẹ́ ń gbà àkókò yín ẹ já play voice note voice bí Abey Fagboro ṣe pè mí wọ́n mọ̀ pé mo ní nọ́mbà àwọn lọ́wọ́ pé lọ́jọ́ kí n pick ẹ̀ I don't pick calls I do say it on my programs that I don't pick call if you want to talk to me on WhatsApp mo rí nọ́mbà yín mo ró kọ yín lọ́jọ́ kí n respect yín sà ọ̀wọ̀ àtàpẹ́lẹ́ ni mo fún yín n tẹ́ ẹ sọ yìí ǹjẹ́ ẹ tó mọ̀ pé tó rán sọ̀rọ̀sọ̀rọ̀ kan lẹ́ Ìbàdàn kó pè mí I won't mention his name because ó sọmọlúàbí ó bá mi sọ̀rọ̀ politely mo dẹ̀ dá lóhùn politely nítorí náà sọ ni wípé kí n jọ torí Ọlọ́run kí n pause lórí kéèsì yìí náà mo dẹ̀ sọ fún pé mo ti gbọ́ and since then I didn't see anything mistake tí gbogbo yín ṣe ni pé ẹ ń fi defamation of character halẹ̀ mọ́ mi ẹ má gbàgbé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti arrest mi mo mọ tó bá defamation of character lọ nínú ilé tí ń bẹ́lẹ̀ kò sí defamation of character ń bẹ because kò sẹ́lẹ̀ tí mo sọ directly pé kábíyèsí ṣe bóyá mo play first note bóyá mo ka nǹkan táwọn èèyàn kọ
and again ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kábíyèsí fúnra lára wọn ti sọ wọn ò dẹ̀ mọ̀ pé àwọn sọ and I will play his video and I will play the video bí tí kábíyèsí ti sọ ẹ wàá wò ó àwọn èèyàn wàá wò ó because tádájọ́ ayé bá da tí ò dá dáadáa adájọ́ ọ̀run bẹ́ẹ̀ èyí aráalé ladájọ́ tẹ́ máa da nísìnyí you will now know ẹ wàá rí ẹni tí ń gbèjà lù ú ẹni tó fẹ́ràn lù ú àti ẹni tí ń jà fápá rẹ̀ láàrin wọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà lọ síbẹ̀ ó pe rẹ̀ ní mèmí ọ̀run òun lọ́kọ̀ sọ fáwọn èèyàn tí à ń jẹ àwọn tán wọlé wọn tán balẹ̀ wọn jẹ́ tán kẹrù wọn síta ń pèsè bẹ́ẹ̀ fáwọn kòkó lówó kó náà tẹ́ bá fẹ́ kó náà bá yín dá sí ẹ fò ní 200,000 naira Yorùbá ní òun ṣẹ́ṣẹ́rẹ́ ní jọ oníṣẹ́ lójú 200,000 naira is how much èmi láyé mi màá sọ̀rọ̀ nípa case tọ́tọ̀f màá béèrè 200,000 naira no mo mọ̀ pé nǹkan ń gbé àwọn èèyàn yìí lábẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ló ṣẹlẹ̀ sí I will never ask for a dime mo take care upon myself ọ̀pọ̀lọpọ̀ stories náà sọ fún mi ni wọ́n làwọn èèyàn máa ń sọ fún mi ṣùgbọ́n lè ti ń bá rí pé ogun tí mo lè ṣẹ́ni ni mo máa ń dá sí ṣé rògbò eléyìí tó ń bẹ́lẹ̀ pẹ̀lú ilé tí wọ́n wòye ogun tí mo lè ṣẹ́ni ibi tí mo ti rí yá àgbàlagbà tó ti dáko kábíyèsí pé kábíyèsí ló ní káwọn wá wọlé àwọn pé màmá yẹn fi owó orí sọ̀rọ̀ then kábíyèsí ti sọ̀rọ̀ níbì kan wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ wọ́n láwọn ò tí ì dórí ilẹ̀ yẹn rí ṣùgbọ́n àwọn èèyàn wọlé wọ́n kàn fọ́ fẹ́ǹsì nísàlẹ̀ ni a wá fi hàn kábíyèsí again bóyá wọ́n wọlé àbí wọ́n fọ́ fẹ́ǹsì ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ èmi àtàbí Fagboro ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ God bless you all. dáadáa ni sà. dáadáa ni. olúwa ṣe ọlọ́run ṣeun. yes sir. iṣẹ́ kọ́lá tó pàdé láti ní àbí Ìbàdàn. Ìbàdàn ni beginning and broad. ibi tá a ti pàdé last. mo rí kí ni mo ṣe farabalẹ̀ wo gbogbo àwọn nǹkan tó gbé jáde lórí ọ̀rọ̀ kábíyèsí ọ̀nà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ o ti pe kábíyèsí ṣé o ti ṣèwádìí jẹ́ lọ́dọ̀ dáadáa. mi ò pè wọ́n. o ò pè wọ́n. mo fẹ́ pè wọ́n fún. ṣé o yọ pè wọ́n. mi ní láti pè wọ́n fún nǹkan bẹ́ẹ̀ yẹn kí náà máa wá sọ. ṣé wàá sọ bóòtọ́ ni. bọ̀rọ̀ ti dọ̀rọ̀ pọ́ọ̀sì wọ́n ní wọ́n ti gba jọ́gbẹ́ǹtì wọ́n tẹ̀. kábíyèsí náà lè sọ sáìdì ọ̀dọ̀ tiwọn bẹ́ẹ̀ yẹn. mo ní kábíyèsí náà lè sọ sáìdì ọ̀dọ̀ tiwọn bẹ́ẹ̀ yẹn èmi ò ní láti pè wọ́n fún nǹkan bẹ́ẹ̀ yẹn. ó mọ̀ pé nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe ni pé kó ń gbà tó ti bọ́ sí apá kìíní ó yẹ kó bọ́ sí apá kejì kó wá wo torí gbogbo nǹkan mo gbó kínní yẹn torí àwọn kan náà lọ́ wá sọ̀tọ̀ bí ọmọ òpá àwọn ti kábíyèsí náà àwọn ọ̀sẹ̀ wa náà mo ti parí program láàárọ̀ yìí. ok sir. ọmọ mi dáadáa lẹ́nu yìí. ọmọ yín dáadáa. báwo ibi ó ní tá a ti ń wo kíní yẹn mo lọ bá àwọn tó ń kẹrù jáde. ẹ gbọ́ nǹkan o mo fẹ́ kẹ́ ẹ nóòtì ẹ o Abey Fagboro sọ wípé àwọn ò ráwọn tó ń kẹrù jáde o wọ́n láwọn ò ráwọn tó ń kẹrù jáde níbi tán ti halẹ̀ máwọn èèyàn pé tán bá rìkọ́ọ̀dù àwọn máa fọ́ fóònù wọn àrí wọ́n dẹ̀ máa ṣe wọ́n léṣe sọ máa wá rìkọ́ọ̀dù wọn bá ṣe ń kẹrù jáde. mo rẹ́gbọ́n ògiri kan kan possession taking sí. pẹ̀lú torí kó tó di pọ̀ ọ̀rọ̀ tó di possession taking awíkoko ní bẹ́ẹ̀ ìfẹ́ kó tó di torí èmi náà ń ṣe ìjọ̀bọ̀ náà wọ́n bọ̀ nípa iṣẹ́ ilẹ̀ náà níwọ̀n ló ń bá fẹ́ pọ̀ polówó tẹ́lẹ̀ mo sọ gbàgbé orúkọ máa ibo yẹn. ibo mo wà pẹ̀lú yín. yòbó ló ń bá pọ̀ bọ́ ibo yẹn polówó dáadáa tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ bí. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ mi tí mo bá ní bíbò kan polówó ń gbà yẹn. kọ́ọ̀ tó ń torí ọ̀rọ̀ pé ọ̀fẹ́kẹ́ tẹ̀kùn á bọ́lá kàbújá wọ́n wá sáyẹn ní sojú àti gbà pọ́ọ̀tọ̀. tọ́rọ̀ bá jẹ mọ́ possession taking yóò wá láti Àbújá wọ́n wá sáyẹn ní zone 2. wọ́n ti gba kọ́tọ̀dà wọ́n ti gba gbogbo ẹ̀. tán bá gba kọ́tọ̀dà kò yẹ kán máa gbélé onílé lẹ́sẹ̀ ẹ̀ kí ìjọba yẹ kó wá lé wọn kúrò ńbẹ̀. ní sòwúrò àwọn gbogbo tó wọn máa yẹ ìgbà tó ti fún wọn ní kíní ni. Can you imagine? ìyẹn túmọ̀ sí wípé ẹ̀yin náà support nǹkan tó ṣẹlẹ̀ wípé bá ṣe wọlé wọn yẹn lọ dáa ṣé mo mọ iye ìgbà tó ti fún wọn ní kinní ni dàtí ṣé mo mọ ìgbà tó ti fún wọn ní possession taking ni tó ti fún wọn judgement ni ṣé tán bá gba court judgement
ṣé personally fúnra lára wọn ló yẹ kí wọ́n máa wọlé ni fúnra lára wọn ló yẹ kí wọ́n máa kọ́ ìkẹ́rù síta ni àbí ìjọba because ẹ̀sọ́ nìkan pé bóyá àwọn bẹ́lífù ni táwọn bẹ́lífù bá ti wá nǹkan máa ṣàfihàn àwọn tó wá bóyá jọ bẹ́lífù. ọmọ báyọ̀ wọ́n tó fún ọ báyọ̀ wọ́n jẹ́ tó fún ọ lọ́dún kan tó fún ọ lọ́dún kan tó fún ọ lọ́dún méjì náà kúrò ń bẹ́ẹ̀. Can you imagine bóyá wọ́n ti tiẹ̀ ti fún ọ lóṣù kan bóyá ti fún ọ lọ́dún kan bóyá ti fún ọ lọ́dún méjì tí wọ́n kúrò ń bẹ̀ tí wọ́n bá wá kúrò ń bẹ̀ sáwọn ni gọ́ọ̀mẹ̀ntì tó máa lé wọn kúrò ń bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lágbára àtàṣẹ láti evict anybody tán bá rí pé wà lórí possession tí ò kì í ṣe right possession kì í ṣe nta máa take into our hands so gọ́fúnà ìpínlẹ̀ Èkó mo mọ̀ pé wọ́n ń gbọ́. mo ti pé bẹ́ẹ̀lìfù ló máa tọ́ba lọ pé bẹ́ẹ̀lìfù ló wá yẹ báwa bẹ́ẹ̀lìfù ló wá tọ́ọ̀gì náà ló máa pè wọ́n ọba jáwọn tó task force ló wá tọ́ọ̀gì náà ló máa pè wọ́n. tó bá jáwọn bẹ́ẹ̀lìfù ló wá tọ́ọ̀gì náà máa pè wọ́n tó bá jáwọn task force ló wá tọ́ọ̀gì náà máa pè wọ́n. olùdókòwò bá kọ́kọ́ béèrè lọ́wọ́ kẹ́sì ibi tọ́rọ̀ yẹn dé dúró. anyway whatever the case màá kàn rọ̀ ẹ́ màá bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí nǹkan. ẹ gbọ́ dáadáa o anyway whatever the case màá kàn rọ̀ ẹ́ màá bẹ̀ ẹ́. nǹkan tó wá bá mi sọ pé mi náà fẹ́ ṣèwádìí màá fẹ́ kó o sì pause action lórí ẹ̀ náà. kó o sì pause action lórí ẹ̀ náà gẹ́gẹ́ bí àgbàlagbà sọmọ tí ń bọ̀ lẹ́yìn mo wá respect wọn. ó yẹ. because àwọn action mi ti kábíyèsí take náà ni mo tó ń sọ ń pa ẹ̀. mi ì tí ì sọ̀rọ̀ rárá ìmọ̀ràn lẹ̀ yẹn tí ọ̀jẹ̀ mọ̀ nǹkan mi náà. ok. èmi náà ìṣòro gbogbo ilé tó ń sọ yẹn tí wọ́n mú evidence wá sí ọ̀dọ̀ ẹ̀ ó lé àwọn nǹkan mìíràn tó burú o. àwọn ẹlẹ́rìí wà. àwọn ẹlẹ́rìí wà nílẹ̀ rẹpẹtẹ táwọn náà máa sọ̀rọ̀. of course. mi ò kí n ṣàjèjì ẹ gbogbo ẹ ló láwọn ẹlẹ́rìí. ẹlẹ́rìí kọ́ ọ̀rọ̀ pé Ìbàdàn ló wà ẹlẹ́rìí kọ́ ọ̀rọ̀ pé defamation of character tó wẹ̀ criminal defamation of character tó wà. kò sí defamation of character ní gbogbo nǹkan tí mo ti ṣe rárá. pàápàá. ẹ mọ̀ ìjọ mi òkè mọ́ kan sọ ti tèmi ní. ó yé mi. mọ́ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò làjọ sọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò làjọ ń sọ o èyí náà gbọ́ dáadáa o. ìdìbò bá mi ò ní lọ́jà kò ní ṣe ẹ̀gbọ́n kan ṣe wọ́n fẹ́ kọ́ kí n gbọ́ tiẹ̀ lọ pé tí o ti bá kábíyèsí sọ̀rọ̀. mi ì bá wọn sọ̀rọ̀ mi ì parọ́ mi ì máma ni o. mi ì máma ń dẹni. ìwọ náà gbìyànjú kó o gbọ́ tẹnu wọn. ìwọ náà gbìyànjú kó o gbọ́ tẹnu wọn lórí gbogbo kìnìún bó bá jẹ pé bá jẹ ń lọ màá jẹ́ kó o gbọ́. all right sir mo ti gbọ́. ṣé ẹ wá jẹ́ kí n gbọ́ bí ṣe ń lọ mọ́ tẹ́yìn náà fi bọ́ sórí ètò tẹ́ fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi ẹni mo gbogbo ẹni màá ṣí láwẹ́láwẹ́ ìmọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe n fẹ́ kí program yìí ó pọ̀ jù n yóò fi ní part 2 pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn tí wọ́n wọlé yín nígbàjọ àtàgbègbè ẹ̀ gbogbo yín lẹ ti wà wíà mo béèrè lọ́wọ́ yín pé ṣé mo gbowó ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bò mí nínú yín Ọlọ́run ní bò ó bọ́ bá jẹ́ pé lóòótọ́ ni mo gbowó kí n má béèrè nǹkan kan lé ayé ṣùgbọ́n tí n bá gbowó káṣírí àwọn tó wà lábẹ́ tó wà ní kọ̀rọ̀ tí wọ́n ń ta fàṣílẹ̀ ìmọ́lẹ̀ káṣírí wọn ó tún jù báyìí lọ tẹ́ ẹ bá fún mi lówó tẹ́ ẹ wá lọ sọ́nkọ̀rọ̀ pẹ́ ẹ fún mi lówó ẹ ní gbèrè ilé ayé ẹ̀dẹ̀ ní gbèrè ọmọ o tẹ́ ẹ bá fún mi lówó tòótọ́ ẹ sọ iye tẹ́ ẹ fún mi ẹ sọ ibi tẹ́ ẹ ti transfer ẹ̀ sí mi ẹ sọ ẹ gbé jáde bí ó bá ti wá rí bẹ́ẹ̀ ń padà bọ̀ lápá kejì àmì Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 ẹ má gbàgbé Ajagunta sinimá mi ti ń bọ̀ òní pẹ́ jáde ẹ máa múra lẹ̀ dé ẹ máa múra lẹ̀ dé àná Ọlọ́run ní fi ń sílẹ̀ ẹ ní tàkànrà kan ẹ ní nàkàntàn kẹ tó rí kan ìjà alúlẹ̀mí àkàndá ń gbè ìjà wọn tí ò lè sọ̀rọ̀ ni mò ń gbẹnu wọn sọ̀rọ̀ olóore kan ò sì ní kó sípò ìkà ká sọ̀rọ̀ tó pọ̀ ẹ jẹ́ mọ bẹ́sẹ̀ ilé ìlọ́nà God bless you. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729 Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.